بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. ó ṣe lónìí lọ́gà ẹni tí ọlọ́gà Sátánì ni ọmọ lídìí ẹ̀ so bàbá wa ní tó bá rí bẹ́ẹ̀ wọ́n ní mo wá jíṣẹ́ owó lẹ́yọ kọ̀ọ̀kan envelope tí wọ́n ní fún yín ní ètí ẹ̀ ń fáwa ní owó tá a pa ní iye báyìí ni bàbá ní kó o tó dé gbogbo ẹ̀ wọ́n ti sọ fún mi. La ilaha illallah. bàbá ní ṣùgbọ́n ẹni tó pe àwọn sọ fáwọn pé ọmọ tẹ ẹran wá ń gbòde ojú gbogbo àwọn làwọn fojú di ṣùgbọ́n nígbà tó bẹ̀rẹ̀ ọ̀rọ̀ àwọn rò pé ẹ sọ̀kalẹ̀ láti sánmọ̀ tẹ kó sínú ẹ̀yìn. Allah. ibi àlùbáríkà yẹn ti bẹ̀rẹ̀ nu gbogbo ọmọ ẹnì kọ̀ọ̀kan wa ọlọ́dún wọn ní àlùbáríkà. Amina. bàbá mi ẹ̀yin ọmọ tí yín náà àrùn. Amin. tọ́ ẹ wá gbọ́ ọ̀rọ̀ tá a wà ń bá lọ ẹ jẹ́ ká súnmọ́ Ọlọ́run dáadáa ẹ̀sìn Ọlọ́run dọwọ́ wa tó bá jẹ́ mùsùlùmí máa kírun rẹ lẹ́ẹ̀márùn lójúmọ́. àwọn onítíátà tá a bá wà ní location tásìkò òrùn bá tó ẹ jẹ́ ká pe àwọn kan ẹ̀yin ẹ kírun fún wa bá a bá ti kí tán ká padà di eré wa. tọ́ ìní òye sọ̀tàn arákùnrin kan kò ní yorùbá lọ bí tí ń ti kún ònù arákùnrin kan jẹ́ ọba arákùnrin kan jẹ́ ọba ẹ dákun ibi tí mo ti fẹ́ dúró nìyẹn o ọba yìí wọ́n máa ń lo ìgbà a máa gbalé olé a máa gbẹ́sẹ̀ lé dúkìá onídúkìá ìwọ tó ń talẹ̀ kan fẹ́yàn mẹ́fà ó rojọ́ rẹ̀ nù sàárè sọ ìgbà tí ọba yìí ó jáde láyé ọmọ rẹ̀ wá borí ipò bàbá rẹ̀ ìgbà tí ọmọ yìí borí ipò ọba padà ọba ń sọlá bí bàbá rẹ̀ ṣe ń sọlá ń gbẹ́sẹ̀ léyàwó níyàwó ó ń gbalẹ̀ onílẹ̀ ọba ń sọlá lọ́jọ́ kan òun àtàwọn dòǹgárì wọ́n rìn sáà gbogbo tí wọ́n bá ti pàdé lójú ọ̀nà tí ọ̀pá ọba lé ọba òkè ẹ̀nà lánàá dojú bolẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ wà ń kó ìjọba ẹ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ o ìtì ń tán ni kíní kan ọdún o ìtì ń tán ni o ọjẹ chairman ládùúgbò rẹ ọ sá fún gbogbo àtó dìbò gbogbo ibi tó yẹ kẹ́ ẹ ṣe tó kù ẹ lọ rèé ṣe ọjọ́ ń lọ. ألم تر أن الدهر مختلفا يدور. ìjọ méje náà là ń lò láyé. ألم تر أن الدهر يوم وليلة يوم وليلة يكران من سبت سبت جديد إلى سبت يكران من سبت جديد إلى سبت. bọ́ọ̀ bá lẹ́gbẹ̀rún ọdún láyé ọjọ́ méje ló lò. يكران من سبت جديد إلى سبت يكران من سبت جديد إلى سبت. ọba yìí sọlá lọ lọ́ba ni wọ́n máa ná àwọn èèyàn bàbá ń kẹ́yìn sí ó ní wọ́n máa lu àwọn tó bá ti bá lójú ọ̀nà lálùbọ́lẹ̀ ọba yìí wá rìn sáà lọ́ba débi tẹ́ òkú tí ẹ ti ń sin òkú lọ́ba rí bàbá alágbẹ̀dẹ kan lọ́ọ̀kan bàbá alágbẹ̀dẹ yẹn mú ṣọ́ọ̀bù síbi tí ẹ ti ń sin òkú bàbá alágbẹ̀dẹ yẹn mú ṣọ́ọ̀bù síbẹ̀ tọ̀ kò ní jù báyìí lọ torí àsìkò ẹ̀jẹ̀ ànáwó sẹ́nìkan lẹ́gbẹ̀ẹ́ wa sọ fẹ́nìkan lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ sọpọ́ ń bẹ lára rẹ̀ kì í yọjú ni. ó ń bẹ lára rẹ̀ kì í yọjú ni. bàbá sọ pé tí ẹ̀yẹ náwó sí bàbá wo gúnlé ẹ̀bọ́ ń bẹ lára rẹ̀ kì í yọjú ni. ó ń bẹ lára rẹ̀ kì í yọjú ni. ikú tí ó bomi kálukú ṣe bára rẹ̀ lọ́wọ́. ó ń bẹ lára rẹ̀ kì í yọjú ni. bàbá tí máa sọ̀rọ̀ ìbọ̀ yìí aláàjì wa Lọ́ndọ́nà kò sọ̀rọ̀ bẹ́ẹ̀ ní ìsọjí òní fún ilé ìsìnkú kò sí bẹ́ẹ̀ tí mo bá bẹ́ẹ̀ dìde ẹ wá náwó sí bẹ́ẹ̀ lára rẹ̀ kì í yọjú ni. Ṣe bára rẹ̀ ló wà ó ń bẹ
sì bẹ́ẹ̀ ga àwọn tí mo sọ bẹ́ẹ̀ lórí sáré gbọ́dọ̀ padà fáwọn àfáà náà kò jẹ́ òtútù rárá. tọ́ ọlọ́run èyí tá a gbọ́ ọlọ́run jẹ́ wúlò fún wa mi ò fẹ́ dá yín jókòó ẹ mọ̀ gbọ́ yòókù nú àwẹ̀ ọlọ́run mọ́sà sọ adu nú àwẹ̀ lọ ọlọ́run jáde ẹnìkan kan wọ́n gbà aláàjì wa gbé ìgalà wa àwọn ọmọ màmá yòókù dà. Allah ẹ máa bọ̀ ń ta àti àwọn ọmọ màmá yòókù. ó kú ọmọ màmá ẹ máa bọ̀. Allah. Ẹ̀bùn bára tí àyà bẹ̀ máa jẹ́ mi. Bíbù bára tí àyà bẹ̀ máa jẹ́ mi. Níjọ́ tí ó kéré mi nìkan nínú sáré. Bí mo bá rántí àyà bẹ̀ máa jẹ́ mi. Àwọn ọmọ òkú ọ̀run ni ẹ gbé yìí o. Àwọn tí màmá wọn papọ̀, àwọn yòókù dà màmá wa. Ṣé gbogbo wa ní? Ẹ máa bọ̀ wá, a fẹ́ ṣàdúrà ní.